Àyìnkẹ́ Zainab màrè o ọmọ Rashidi aya kàkàkí o ńlẹ́ ń pẹ̀lẹ́ o ọmọ ọlọ́jọ́ bíire o ọmọ ìyàlá máa là o ọ̀là kàmsọ kọ̀rẹ́rẹ́ ní màkìyẹ́ o. Aládùn ní madún ẹ lọ́dún ẹ jẹ́ kí n máa kí ẹni tí ń ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí wípé 40 ọdún ò kéré nínú ayé rárá. Oyin ṣe tiẹ̀ nínú afárá, èjò láṣẹ tiẹ̀ lápá, èkùlù náà madún tiẹ̀ lárèrè. Zainab Àyìnkẹ́ ọmọ Rashidi ní ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ruby Jubilee rèé 40 ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ n sáré ṣe àpèjúwe ọlọ́jọ́ bíi wa ní fẹ́rẹ́ńjógí. Zainab Àyìnkẹ́ lẹ́pa tó ti wá dọ̀rọ̀ bọ̀ ọmọ ìyá alámàlà lèmi ń ké sí. Gbogbo November 23 lọ́jọ́ bíi rẹ̀ ọlákàntọ́ ọkọ rẹ̀ mà ló ní kí n máa kí ẹ kórí owó. Dádì Ṣàdíà, mọ́mí Láti àti mọ́mí Ìyábọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti ránṣẹ́ kíkí ọjọ́ bíi wá wípé wàá ṣèmí. Akọ̀nàmàgbòye pọ́dún jẹ ọmọ Rashidi o ní pọ́dún jẹ láéláé. Omi tó róróróró omi alẹ̀ dé omi tòkítòkí omi alẹ̀ dò ọ̀nà rẹ̀ ò ní dojúrú máa ṣàmì àdúrà ti gidi. Àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ń kí ẹ fún tọjọ́ bíi Àyìnkẹ́ àwọn bíi Sílífà Àràmídé Kẹ́mi Àgálì Rẹ̀mílẹ́kún àǹtí Efe Àṣìṣà Àjíún Ṣínwé olórí ìfowóṣeré ní pé bí o ṣe ń ṣọdún èyí wàá ṣọdún mọ́dún wàá ṣèmí. Owó ọmọ àlàáfíà ò ní wọ́n nílé rẹ ọlákàntọ́ ọkọ rẹ màríràn mi níṣẹ́ ó ní Zainab Àyìnkẹ́ aya òun ló ń ṣe 40 èyí tọ́pẹ́ fún ọmọ Rashidi. Lẹ́pa ọmọ ìyá alámàlà o súnmọ́ bí mo bá bá ọmọ rẹ̀ ìlú Ẹ̀gbá àdátọ́ ní ìlú Abẹ́òkúta ni mò ń rè lọ́wọ́lọ́wọ́ nítorí Láti Ṣàdíà àti Ìyábọ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ni mo ti fẹ́ máa rán gbogbo àwọn èèyàn létí wípé gbogbo November 23 lọ́dọọdún lọ́jọ́ bíi Zainab Àyìnkẹ́ ọmọ Rashidi. Ẹ̀gbọ́n ọmọ rò lọ́ta ọmọ nípọ́njọ́ bí ọmọ zẹ́tìmọ́mi kíkan ẹ̀gbọ́n méjì kì í jara wọn níyàn òjèrè ìkan máa wí ìkejì a máa ní bá a wà ọmọ ìrìnjogún ọ̀la ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùdè àrídìí ògo lójú ogun bàbá tí wọ́n la aróyìn ogun bàrà àfàgbẹ́ ara akẹ́mọ̀jọ́ méjì ẹ̀gbá ọmọ dúrógbẹ̀rú má dúrógbẹ̀ ẹ̀kọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sí iyàn ẹ̀gbá ọmọ òru là ń ṣèkà èèyàn tó ṣerú rẹ̀ lọ́sàn-án olúwa rẹ̀ èé fara rẹ̀ lọ nínú ilé bàbá tó bí yín lọ́mọ ẹ̀gbá ọmọ lisa bí ọmọ gbòǹgbò àkàlà ọba márùn-ún ní kúkú ń jẹ lóde ẹ̀gbá ẹlẹ́kẹ́ mo ní gbogbo wọn ní kúkú ń dádé olùgbàrà ọba ni àgùrá ọba ni ọ̀ṣìlẹ̀ ọba ni olówó òdúró ọba ni alákẹ́ ẹ̀gbá ń kọ́ ṣé wọ́n ń bẹ̀ láàlàáfíà ara ọba ní kúkú ń ṣe ẹgbàmúdé ọmọ àwọ̀ tí ń kún yùmùyùmù ṣe bẹ́yìn sálọmọ yùmùyùmù lóró òun ké nàmùnàmù lóró òkùnkùn kùn ṣe nábà yìí kẹ́ẹ̀tì 40 rèé o. kàkà kí Fújì ọlọ́kàmsọ ọkọ rẹ lónìí máa kí ọ fún tọjọ́ bí rẹ ó ṣe 60 o ó ṣe 80 o ó ṣe 100 jù bẹ́ẹ̀ lọ o. bí wọ́n bá wá bí wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wẹ̀rẹ̀ sáìdì lèmi kúkú ti wá ọmọ Ìwò pẹ́ jídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.